Alólóńgì ní ti gàjà o. Lẹ́gúnlé olóńgì ní ti gàjà o. Ojú mi ti tólé, ojú mi ti tóko. Ṣẹ́rí nílé àgọ́dọ̀, ojú télé TV ṣó ní kẹ́ máa wò nílé. Ojú télé TV. Àwọn lèèyàn ṣáńkó, àwọn lèèyàn gbogbo mi ó sì ṣàǹkàrí àgbáyé. Ojú télé TV. Má yìí kò tiẹ̀. Waalaikum salam. Báwo ni fojú tó wò wá? Báwo ni fojú tó wò wá? Èmi ni Sheik Ismael Alfa TK gbogbo ẹ̀ mọ̀ sí àwọn afọ àmì ni nípa àbúrò wa nàlá. Èdè ní ilé-ẹjọ́ tó ga jù lórílẹ̀-èdè yìí, Supreme Court, ni wọ́n fi òǹtẹ̀lú pé ààrẹ wa ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé àwọn ni wọ́n já olúborí nínú ìbò tá a dìkọjá nínú oṣù kẹsàn-án ọdún yìí. Wọ́n ní ẹjọ́ tí òdíje ipò ààrẹ lábẹ́ pèsè LP ìyẹn Peter Obi àti Atiku kẹjọ tí wọ́n fi kó lẹ́sẹ̀ ńlẹ̀. Báwo ló ṣe lára tí? A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba. Wọ́n ní bí a bá sọ abẹ̀bẹ̀ sókè nígbàgbà ìdè pẹlẹbẹ náà ní a fi lélẹ̀. Ìgbà tí wọ́n sọ pé wọ́n lọ sílé ẹjọ́ làwa ti ń sọ fún wọn pé Ọlọ́run ọba ọlọ́jọ́ òní ló yàn fún wa. Kì í ṣe àwa ọmọ Nàìjíríà la yàn fúnra wa. Tá a bá ní ká wo nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí, kì í ṣe gbogbo Yorùbá ló dìbò fún Tinubu o. Bẹ́ẹ̀ ni kì í ṣe gbogbo Yorùbá ló dìbò fún, bẹ́ẹ̀ dẹ̀ ni gbogbo Yorùbá la ẹ̀sẹ̀ fi á dìbò fún. Ẹjọ́ tí wọ́n wá dá lónìí ló wá fi ń hàn gbogbo wa, ló fi ń yògbọ́ wípé nǹkan tí Ọlọ́run ọba mi bá ti fọwọ́ sí kò sí ẹ̀dá kankan tó lè yẹ. Gbogbo nǹkan tí wọ́n ṣe pé wọ́n lọ èmi gan fúnra mi mo gbọ́ ẹjọ́ yẹn láti bẹ̀rẹ̀ dópin mo jókòó ti rédíò mi tí wọ́n ní gbogbo ẹjọ́ tí wọ́n gbé wọ́n ní kò lẹ́sẹ̀ lẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ báyìí a máa rò pé ó tó ti bíráìbù àwọn lọ́ọ̀yà ni ó ti bíráìbù àwọn ọjọ́ ni kò sí tọ́jọ́ bẹ́ẹ̀. Wọ́n ṣàyẹ̀dá àwọn tó wà nù kiri gan Ìgbò ló pọ̀ jù ń bẹ̀. Ìgbò ló pọ̀ jù nù wọn. So nítorí pé òdodo náà ni ó padà wá lékè òtítọ́ ló lékè yìí. So a jẹ́ wípé kí gbogbo Yorùbá pátápátá gbogbo Ìgbò àti gbogbo Haúsá pátá gbogbo a máa dúpẹ́ ká máa yọ̀ nítorí pé tọ́lọ́run yàn fún wa òní Ọlọ́run gbé síbẹ̀ yìí kò sí nǹkan tó jọ wá lójú because àwọn ẹni tó bá mú òye wò láti wò wípé ẹ jẹ́ ká kọ́kọ́ gba bíbá ẹ̀ wò nínú ìgbà tá a ti ń dìbò tá a ti yan olórí Nàìjíríà ìjẹ́ àti èsì tá a ti yan olórí kan bíi Tinubu rí kò tí ì sí rí tí ò bá jẹ́ pé wọ́n gbé olórí kan lé wa lórí pé kó jẹ́ pé bóyá sójà tó ti jẹ́ sójà tẹ́lẹ̀ tó wá padà wá di alágbádá kò sí eléyìí ni àkọ́kọ́ alágbádá délẹ̀délẹ̀ tó dẹ̀ wá jẹ́ tí gbogbo á dìde ọjọ́ ìdìbò yẹn gbogbo á dìde àdìbò fún Tinubu ni o kì í ṣe kóbá kan ní Ọlọ́run náà tó wàá dìbò fún Ọlọ́run ọba tó wá dìbò fún yẹn gbogbo á lọ farabalẹ̀ nǹkan tí Tinubu fẹ́ ṣe èèyàn ò lè bímọ kó má rẹ̀ jẹ́ gbogbo ẹni tí ó ṣe nǹkan rí kọ́kọ́ máa ń fara dà nǹkan ni gbogbo tó ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ó gbẹ́ mi lójú wípé dídùn lọ sọ àṣù torí pé ńgbà tí wẹ̀ bá délẹ̀ tán ẹ rí i pé nǹkan tí àwọn adájọ́ ṣe yà á máa ṣàdúrà fún wọn ní àná ṣe tó Tinubu ló wọlé o Tinubu ti wọlé o Jagaban ti wọlé Tinubu ti wọlé o Olódòdè ti wọlé tàwùsà ti Ìgbò pẹ̀lú gbogbo Yorùbá wọn Tinubu ti wọlé kàmí àdúpẹ́ kàmí àjọpẹ́ àmì ayọ̀ o Tinubu ti wọlé yóò sàn wá sówó yóò sàn wá sọ́mọ yóò sàn wá sí àìkú baálé ọrọ̀ gbogbo ẹni tó ń ṣiṣẹ́ ọwọ́ a máa rí ṣe oníṣòwò a máa rí ọjà lásìkò Tinubu yìí èmi àti wọ́n a ṣe oríire ọ̀la láhàúdà wàlá quwwata illa billahi al-aliyyil azim. Ká máa fi lè lọ lélẹ́yìí tí gbogbo ẹ̀ ti wá parí tí yóò sógun tí yóò sọ́tẹ̀ mọ́ ìmọ̀ràn gbẹ́dẹ́ fẹ́ gbà rẹ fúnra wọn. Ẹ ti mo dúpẹ́ ìmọ̀ràn tó ń fẹ́ gbà rẹ ni pé ó tó di kó débẹ̀ lára àmọ̀ràn tá a fẹ́ fún tó kọ́kọ́ fúnra ẹ̀ ó ní pé I will be a listening leader ẹnìkan kì í gbọ́n tán Ọlọ́run ọba mi nìkan ló gbọ́n so bí ó ṣe jẹ́ pé ẹni tó yẹ pé yóò máa tẹ́tí gbọ́ nǹkan tí àwọn èèyàn bá sọ yẹn kó máa tẹ́tí gbọ́ àwọn yóò máa gbé nǹkan jáde pé báyìí ẹ jẹ́ kó máa tẹ́tí gbọ́ ìmọ̀ tí mo fẹ́ gbà ní pé bí ìlú Nàìjíríà ṣe máa lọ síwájú ó ní kó máa wo ariwo ọjà àwọn tó ń bá nájà ní kó máa wo káwọn kan sọ pé kíní ò dá kíní ò ṣe kó máa ṣe bó ṣe yẹ kó ṣe
bó ṣe bá wa ṣe lọ́jọ́ sí tẹ́kọ̀ọ́ fi dáńtó dà lónìí àgbà aládùn àkọ́kọ́ ló ń tẹ̀lé kó bá wa ṣe nàìjíríà náà bẹ́ẹ̀ náà lágbára lọ́wọ́ ọlọ́run ọba gbogbo àwọn tó wá kó sòdì pátápátá kó rí i pé òun ò fi kò gbé kò dá dúró kọ̀ sápò kó ṣe bó ṣe yẹ kó ṣe kó má jẹ́ kó bẹ́ẹ̀ yóò máa yan yorùbá nìkan síbẹ̀ kó má jẹ́ kó bẹ́ẹ̀ yíbò nìkan ní máa yan síbẹ̀ àbí haúsá nìkan kó pín kó bure kó láàrin ọ̀kan ò gbọ́dọ̀ jù kàn kí gbogbo ẹ̀ wá lọ déédéé àti dàda fún gbogbo ọmọ nàìjíríà náà ká fọwọ́sowọ́pọ̀ ká tẹ̀lé ká fọwọ́sowọ́pọ̀ ká gbé ìjọba ẹ̀ ká fọwọ́ kún tó lè ṣe àṣeyọrí. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.